ṣé wọ́n tún fẹ́ẹ́ lé RAUFU ARẹ́gbẹ́ṣọlá kúrò nínú ADC ni? bí ọ̀rọ̀ ìdìbò bá ti ń lọ lọ́wọ́ báyìí kò sí ohun tí ojú kì í rí o. bí dáadáa ti ń wá bẹ́ẹ̀ ni àìdá náà yóò máa wá. ẹni bá sì dá ara ẹ̀ lójú nìkan ní bẹ́ẹ̀ wù sílẹ̀ nínú ọyẹ́ tí bẹ́ẹ̀ lu inú agbami. Alhaji RAUFU ARẹ́gbẹ́ṣọlá sọ̀rọ̀ kan nílùú Èjìgbò lánàá òde yìí níbi tí ọ̀rọ̀ ìdìbò náà sì ká a lára dé ni níbi tó mú un lọ́kàn dé nìyẹn. àgbàlagbà tó bá ń sọ̀rọ̀ tó ń làágùn ẹkún ló ń sùn. àgbà tó ń sáré nínú ẹ̀kan sì ni bí nǹkan ò le òun náà lé nǹkan. ijó tó bá sì káni lára là á dìṣẹ́ jó. wọ́n gúnyán wọ́n bùn ọ́ jẹ. ibi ẹ̀sùn ṣu lèèyàn tí mọ̀. ọ̀rọ̀ ìbò gómìnà Ọ̀ṣun yìí kì í ṣe kékeré fún RAUFU ARẹ́gbẹ́ṣọlá rárá. ó múra sí kinní náà ju kí ló dá a lẹ̀ lọ. ohun tó sì fa ọ̀rọ̀ tí RAUFU sọ léjìgbò nìyẹn. ọkùnrin náà dúró ní gbangba lórí pèpele níbi kàmpéènì ó sì gbójú sókè ó ní olúwa ìwọ lọ́ba kan ṣoṣo tí mò ń sìn o n kò sì mú nǹkan míì mọ́. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kì í ṣe gbogbo ọkùnrin ló lè sọ o àmọ́ fún èmi nítorí ìbẹ̀rù ìwọ Ọlọ́run bó bá ṣe pé láti ọjọ́ tí mo ti gbé ìyàwó mi lóòótọ́ ni pé n kò bá obìnrin mi sùn lẹ́yìn ìyàwó mi yìí ohun tí mò ń béèrè yìí àfi kó o ṣe fún wa o. oṣù kẹfà ọdún tó ń bọ̀ yìí ìyẹn oṣù júùnù nínú ilé ìjọba lọ́ṣogbo ni ká ti ṣe o. èyí ni ohun tí Arẹ́gbẹ́ fẹ́ fún ẹgbẹ́ òṣèlú ẹ̀ àti ọmọ ẹ̀ tó fà kalẹ̀ láti du ipò gómìnà Ọ̀ṣun nínú ìdìbò tó ń bọ̀ yìí ìyẹn ìdìbò ọjọ́ sátidé yìí lórúkọ ẹgbẹ́ ADC. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ò ní lé èèyàn ò sì mọ̀gbà tí áńgẹ́lì ń kọjá lọ o. òun tó mú Arẹ́gbẹ́ gbé gbogbo ọ̀rọ̀ náà tọ̀ Ọlọ́run lọ rèé. ó sì dájú pé kó tó ṣe eléyìí yóò ti gbàdúrà náà ní kọ̀rọ̀ dáadáa. tí ó bá sì jẹ́ ti kí ẹgbẹ́ òṣèlú kan ṣiṣẹ́ lórí ìdìbò kan àlá tí ẹgbẹ́ òṣèlú ADC ń dá nínú ìbò Ọ̀ṣun yìí kò sẹ́ni tó lè fọwọ́ rọ́ wọn dà sẹ́gbẹ̀ẹ́ kan o. nítorí àwọn ò lówó lọ́wọ́ bíi ti àwọn ẹgbẹ́ òṣèlú méjì tó ṣáájú. ẹgbẹ́ àkọọ̀dù ló ń ṣèjọba lọ́wọ́ owó ò lè wọ́n àwọn láti ná. ẹgbẹ́ APC ló wà níjọba àpapọ̀ kò sí iye tí wọ́n fẹ́ ná tó lè wọ́n wọn. ṣùgbọ́n ADC Ọ̀ṣun kò sí níbì kankan tó wúwo. wọn ò lówó púpọ̀ lọ́wọ́ wọn ò sì ní ìpìlẹ̀ ńlá kan tó lè fi jákinin náà gbà lọ́wọ́ àwọn méjì tó kù yìí. nítorí ojú ajá ń ṣẹ̀jẹ̀ báyìí afojúfẹ́ni má fọkànfẹ́ni sì pọ̀ nínú àwọn tí wọ́n ń tẹ̀lé wọn náà. ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀lé wọn lọ́sàn-án tó jẹ́ ibòmíì ni wọ́n ń lọ lóru. òrùlé sì ti bu àjàmọ́lẹ̀ aṣọ́bò ṣe ìdí àwọ̀ fẹ́lẹ́ bonú ẹnìkan ò rí kun àṣebi. nínú ẹgbẹ́ ADC yìí ìṣòro wà gidi fún ajá tí yóò ya ẹṣin sílẹ̀ torí gbogbo ayé sá mọ̀ pé eré tí ajá bá fogún ọdún sá ni fàájì ní fẹ́ ṣin. nínú ẹgbẹ́ náà nígbà tí a bá ti yọwọ́ Arẹ́gbẹ́ fúnra ẹ̀ àti àwọn méjì mẹ́ta kan tí wọ́n fẹ́ du ipò nínú ẹ̀ kò tún sí ẹnìkan tó ní kìmí bíi tàwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ APC àti àkọọ̀dù. ṣe ẹgbẹ́ APC tí gómìnà tẹ́lẹ̀ mẹ́ta Ọlágúnsóyè Òyìnlọ́lá àti bàbá Bísí Àkàndé pẹ̀lú Adégbóyèga Oyètọ́lá wà tí àwọn èèyàn ńlá bíi Iyọlá Omiṣore sì ti tún kún wọn lọ́wọ́ tàbí àkọọ̀dù tó jẹ́ àwọn gan ni wọ́n wà níjọba. ohun tí kò jẹ́ kí ẹgbẹ́ ADC sí níbì kankan lẹ́gbẹ̀ẹ́ àwọn yìí nìyẹn. ó sì jọ pé Arẹ́gbẹ́ náà mọ gbogbo eléyìí ohun tó sì ṣe dojú ìbéèrè ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run nìyẹn. bí Ọlọ́run bá sì ti ṣe tó gbọ́ àdúrà tó ṣe pàápàá ti pé òun kò bá obìnrin sùn yìí tí Ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ gbọ́ àdúrà òun gbogbo wa náà ni yóò fojú rí i. yàtọ̀ sí èyí Arẹ́gbẹ́ ní bí àwọn èèyàn Ọ̀ṣun bá ń wá ẹni tí yóò ṣòdodo pẹ̀lú wọn kí wọ́n dìbò fẹ́gbẹ́ òun ni o. nítorí ẹ̀ lòun sì ṣe fi àjọṣe òun àti ìyàwó òun yìí búra pé tó bá jẹ́ òun súnmọ́ obìnrin míì lẹ́yìn ẹ̀ kí ohun tí àwọn bá ń wá yìí kó má tó àwọn lọ́wọ́. àmọ́ tó wá jẹ́ lóòótọ́ lòun kò bá obìnrin míì ṣe kinní kan pọ̀ kí àwọn wọlé ìbò náà pẹ̀lú ìyanu. bẹ́ẹ̀ ní tòótọ́ bí wọ́n bá fi lè wọlé ìyanu lọ̀rọ̀ náà yóò sì jẹ́ fún gbogbo ayé. Arẹ́gbẹ́ ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀ pé kí àwọn ará Ọ̀ṣun wo àyíká wọn kí wọ́n sì béèrè yíkáyíká ní gbogbo Nàìjíríà
òun RAUFU Arẹ́gbẹ́ṣọlá nìkan ni òun ń ṣe gómìnà tí òun ò nílé tó jẹ́ ilé ọ̀rẹ́ òun lòun gbé fún ọdún 8 tí òun fi ṣèjọba. Òun ò kọ́lé tuntun fúnra òun kí òun máa gbé. Lẹ́yìn tí òun sì ti kúrò nílé ìjọba, òun ò tún kọ́lé tuntun míì. Ó ní gómìnà mélòó ló ń ṣerú yẹn? Ṣebí gbogbo wọn ló ń sáré kọ́lé tí wọn yóò sì fi owó aráàlú gbé nǹkan wọn kalẹ̀ kí wọ́n tó kúrò nílé ìjọba. Ohun tí Arẹ́gbẹ́ ń sọ náà ni pé tó bá di ká ṣe òótọ́ pẹ̀lú àwọn aráàlú tàbí ká wà nílé ìjọba ká má kówó jẹ, kò sí ẹlẹgbẹ́ òun o. Ó ní ohun tí wọn yóò rí tí wọ́n bá gbé ìjọba fún ẹgbẹ́ àwọn nìyẹn. Bí Arẹ́gbẹ́ sì ṣe ń fa ọmọ ẹ̀ Najim Salam ní tẹ̀tẹ̀ kiri bẹ́ẹ̀, gbogbo ohun tí ọ̀gá ẹ̀ bá sọ lòun náà ń forí dáhùn pé bẹ́ẹ̀ náà ni. Kò sí ẹni tí yóò mú òun ṣìnà. Ohun tí RAUFU bá ti wí làṣẹ. RAUFU ti parí ètò. Ohun tó sì ń wí kiri náà ni pé kàkà kí èlúùlú má dùn bẹ̀ ni tàpá titun ẹ̀ ní yóò rún sí i. Ó ní ẹ̀sọ̀ làwọn yóò fi gba kinní ọ̀hún torí ẹ̀sọ̀ ni gbé fi ń gungi kì í ṣe wàràwàrà. Ó ní kí àwọn tí wọ́n lówó tí wọ́n lọ́lá kí wọ́n máa sáré lọ. Iwájú lèrò ń bèrò ni. Bí àfínjú bá sì lọ́kọ tán, àwọn ọ̀bùn náà yóò padà wá ní tiwọn. Bẹ́ẹ̀ ni ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ o. Àwọn tó bá ṣiṣẹ́ parí nìkan ni wọ́n ń kí. Àmọ́ gbogbo bí Arẹ́gbẹ́ ti ń múra yìí, bẹ́ẹ̀ làwọn míì dìde sí o. Èyí tó sì lé ni pé àwọn ọ̀tá alẹ́ ni wọ́n dìde sí, kì í ṣe àwọn ọ̀tá òde o. Ṣé ẹ̀bìtì ò pé rà? Ará alẹ́ ẹni náà ní ṣe ni. Níbi tí Arẹ́gbẹ́ pàápàá kò ti rò ní kinní náà ti jáde. Àwọn kan ni wọ́n dìde nílẹ̀ Yorùbá níbí tí wọ́n ní àwọn ni aláṣẹ àti adarí ADC ní South West, tí wọ́n sì kọ̀wé sí alága ẹgbẹ́ náà David Mark pé kó dìde wùyà kó sì yọ RAUFU Arẹ́gbẹ́ṣọlá kúrò nípò akọ̀wé ẹgbẹ́. Bó bá sì ṣeé ṣe kí wọ́n lé e lẹ́gbẹ́ fúngbà díẹ̀ náà nítorí àwọn ìwà kan tó hù. Àwọn tí wọ́n kọ̀wé ẹ̀hónú yìí ní Arẹ́gbẹ́ nìkan ló ń dá pa tó ń dá kún nínú ADC ilẹ̀ Yorùbá o. Gbogbo ohun tí wọ́n rí tó ń lọ nínú ADC àwọn yìí, Arẹ́gbẹ́ ló ń darí ẹ̀ tó sì ń pàṣẹ. Bẹ́ẹ̀ ni kì í sọ fẹ́nì kankan kó tó pàṣẹ náà, ohun tó bá sì wù ló ń ṣe. Àwọn yìí ní ẹgbẹ́ làwọn ń ṣe, bẹ́ẹ̀ ni kì í ṣe pé òun RAUFU ló lẹ́gbẹ́ náà, gbogbo àwọn làwọn jọ ní. Nígbà tó bá wá ń kiri tó ń gbé oríṣiríṣi ètò jáde láì pé àwọn tó kù sí, kí ló fi hàn pé àwọn làwọn jọ lẹ́gbẹ́ náà tàbí pé ọmọ ẹgbẹ́ ọ̀hún làwọn. Àwọn yìí ní bí David Mark kò bá tètè yọ Arẹ́gbẹ́ kúrò nípò ẹ̀ yìí, ẹgbẹ́ náà yóò dàrú nílẹ̀ Yorùbá. Wọn ò sì ní kinní kan tí yóò gbé wọn dúró tàbí gbé wọn dìde, nítorí Arẹ́gbẹ́ yóò ba ẹgbẹ́ náà jẹ́ pátápátá ni. Kì í ṣe Mark nìkan làwọn èèyàn náà kọ̀wé sí. Wọ́n há fáwọn olóyè ẹgbẹ́ gbogbo. Wọ́n sì ń kọrin pé dandan ni Arẹ́gbẹ́ gbọ́dọ̀ lọ torí ìrókò tó bá gbàbọ̀dè gígé ni. Ṣùgbọ́n ní ọjọ́ 7 oṣù kẹjọ yìí, àwọn tí wọ́n jẹ́ olóyè ẹgbẹ́ ADC nílẹ̀ Yorùbá fojú hàn sí gbangba, wọ́n sì ṣe ìpàdé tiwọn. Àwọn yìí ní Ọlátúnjí Ṣẹlẹ̀ tí í ṣe olùdarí ìpolongo fẹ́gbẹ́ náà lẹ́kùn ilẹ̀ Yorùbá, Ọmọlára Òsénì tí í ṣe akọ̀wé ẹkùn náà, Ọ̀làdìmẹ́jì Fábíyì tí í ṣe igbákejì akọ̀wé owó ẹgbẹ́ wọn, Kàfílà Ọláyíwọlá tí í ṣe igbákejì aṣáájú obìnrin fẹ́gbẹ́, Lèdíà Ọláfúnmilóyè tí í ṣe aṣáájú àwọn obìnrin gan-an fún ẹgbẹ́ ADC lápapọ̀, àti Bọ̀dé Ọ̀jẹ́rìndé pẹ̀lú àwọn olóyè ẹgbẹ́ míì gbogbo. Àwọn yìí ni wọ́n wá ṣẹ̀ṣẹ̀ gbé ìwé míì jáde pé àwọn kò ní aṣáájú míì ní ẹkùn ilẹ̀ Yorùbá tó ju RAUFU Arẹ́gbẹ́ṣọlá lọ, àti pé kò ṣe ohunkóhun lẹ́yìn àwọn o, gbogbo ohun tó bá ṣe àwọn jọ ń ṣe wọ́n ni. Àwọn yìí ni wọ́n wá ní àwọn tó kọ̀wé ẹ̀hónú yìí kì í ṣe àwọn tí àwọn mọ̀ bí aṣáájú ẹgbẹ́ ADC. Àwọn tí ilé ẹjọ́ ti dá lẹ́bi ni wọ́n, àwọn tí wọ́n ti fìdí rẹmi nínú gbogbo ẹjọ́ tí wọ́n pè ní. Wọ́n sì ní kí David Mark àti ẹnikẹ́ni má ṣe dá wọn lóhùn rárá níbikíbi tàbí nígbàkigbà. Lóòótọ́ làwọn yìí ní kí Arẹ́gbẹ́ máa bá iṣẹ́ ẹ̀ lọ, iṣẹ́ ẹ̀ ń tẹ́ àwọn lọ́rùn. Síbẹ̀ àwọn míì ní pẹ̀lú irú lẹ́tà ẹ̀hónú yìí, ewu wà lóko ló ń gẹ́ fúnra ẹ̀ náà ewu ni o, nítorí àwọn tí wọ́n kọ̀wé yìí ò ní sinmi lẹ́yìn Arẹ́gbẹ́ nínú ẹgbẹ́ wọn o. Bí ọkùnrin náà kò bá sì múra, ọ̀rọ̀ tó rò pé kò ní gba àga nídìí òun lè padà wá gba ilé, kó gboko kó sì gbodò lọ́wọ́ òun. Àwọn kan sì ti sọ pé kì í ṣe àwọn yìí gan-an ni wọ́n ń ṣe kinní yìí, pé àwọn tí wọ́n ń bá Arẹ́gbẹ́ jà gan kò tí ì yọjú, wọ́n kàn ń ti àwọn kan síwájú ni, pé nígbà tí wọ́n bá sì yọjú, ìjà náà yóò le ju ohun táwọn gìrìpá ẹgbẹ́ ADC náà lè dámú lọ. Báwo làrẹ́gbẹ́ yóò ṣe wá ṣe? Níbo ni yóò tún gbé yìí gbà? Àbí wọ́n tún fẹ́ lé ọkùnrin yìí nínú ẹgbẹ́ ADC ni? Ọláyíwọlá alága
ló ń yẹ ọ̀rọ̀ RAUFU Arẹ́gbẹ́ṣọlá nínú ẹgbẹ́ ADC yìí wò tó sì ń ṣe àkọsílẹ̀ ohun tó ń lọ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.